ẹ kú dédé àkókò yìí ìròyìn yàjóyàjó ló wá sétí gbọ̀nyìn láti iléeṣẹ́ Jígí Alọ́rọ̀ ìkànnì 24 tó fìdí pagba sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Imam Abdulwaheed ni oníròyìn yìí. Boko Haram fi àdó olóró gbẹ̀mí èèyàn 26 yìnbọn pa 7 mìíràn ní Borno. Ìròyìn tó jáde láti ọkùn ìlà oòrùn àríwá orílẹ̀-èdè ti fìdí ìṣẹ̀lẹ̀ ìbúgbàmù náà wáyé nígbà tí ọkọ̀ wọn gun orí àdó olóró kan tó wà lẹ́gbẹ̀ẹ́ òpópónà tí wọ́n gbà nítòsí ààlà orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú Cameroon. Iléeṣẹ́ akọ̀ròyìn ni àwọn èèyàn kan lágbègbè náà ṣàlàyé pé àwọn ọkùnrin 16, obìnrin 4 àtàwọn ọmọdé 6 ló wà lára wọn tó fara káásá ìṣẹ̀lẹ̀ náà. Ìròyìn sọ pé ìlú Iran ni ọkọ̀ náà ti ń bọ̀ tó sì ń lọ sí Gamboro Ngala lásìkò tó fi kọlu àdó olóró náà. Olùgbé agbègbè náà ti kó àwọn tó ṣèṣe lọ sí ilé ìwòsàn bí ó tilẹ̀ jẹ́ pé ikọ̀ agbésùmọ̀mí Boko Haram làwọn olùgbé agbègbè náà nàka sí pé wọ́n ṣe ọṣẹ́ náà. Àmọ́ ṣá kò tí ì sí àtẹ̀jáde kankan láti ọ̀dọ̀ iléeṣẹ́ aláàbò kankan nípa ìṣẹ̀lẹ̀ ìbúgbàmù ọ̀hún. Ní ọdún 2017 ọkọ̀ bàálù kan ṣèṣì ju àdó olóró sí ibùdó ìfiniwọ̀ sí àwọn ogunléndé kan nílùú Iran yìí kan náà. Iléeṣẹ́ ọmọ ogun òfurufú ní Nàìjíríà fìdí rẹ̀ múlẹ̀ nígbà náà pé àwọn ọmọ ogun Boko Haram ní bàálù ogun ọ̀hún wá lọ tó fi ṣèṣì ju àdó olóró sí ìlú náà lásìkò tí àwọn òṣìṣẹ́ àjọ aṣèrànwọ́ ń pín oúnjẹ fún àwọn aṣàtìpó níbẹ̀. Ìpínlẹ̀ Borno ní ibùba àwọn agbésùmọ̀mí àtàwọn ẹgbẹ́ alákatakítí mìíràn lórílẹ̀‐èdè Nàìjíríà kò sì dín ní 40,000 èèyàn tí wọ́n ti dá ẹ̀mí wọn lógbòdò láàrin nǹkan bíi ọdún 15 tí ìgbésùmọ̀mí ti bẹ̀rẹ̀. Eléyìí tó sì ti sọ èèyàn tó lé ní mílíọ̀nù 2 dín àtìpó. Bákan náà nínú ìkọlù mìíràn àwọn agbébọn Boko Haram tó pa àwọn èèyàn 7 lásìkò tí wọ́n kọlu ìlú kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Kòfó ní ìjọba ìbílẹ̀ Chibok ní ìpínlẹ̀ Borno bákan náà. Lásìkò tí àwọn èèyàn ìlú náà ń ṣe ọ̀fọ̀ èèyàn kan tí wọ́n ṣẹ̀ṣẹ̀ sin òkú rẹ̀ tán làwọn agbébọn náà ṣínà ìbọn bo àwọn èèyàn ìlú náà tí wọ́n sì tún dá iná sun àwọn ilé ìjọsìn kan àtàwọn ilé níbẹ̀. Alága ìjọba ìbílẹ̀ Chibok Malamudu Mustapha fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ pé nǹkan bíi agogo 5 ìrọ̀lẹ́ ọjọ́ ajé ni ìkọlù náà wáyé. Ó ní ó ti lé ní oṣù 2 tí àwọn agbébọn Boko Haram ṣe ìkọlù sí agbègbè náà kẹ́yìn kí ó tó kọlu agbègbè náà lọ́jọ́ ajé. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì Jígí Alọ́rọ̀ ìkànnì 24 tó fìdí pagba sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Imam Abdulwaheed ló ti ń jábọ̀ ìròyìn láti ìlú Ìlọrin ìpínlẹ̀ Kwara. Ìkànnì Jígí Alọ́rọ̀ 24 bàbá gbogbo.